èèyàn lọ́pọlọ ni irú ọmọ òpìlọ̀ jákujàku olè ń pera yín tí ò sí làákàyè bó ti wù kó mọ. ní akọ́n wà sídìkọ́n ní òdodo tó ní agbára ó ní pé tafsiri last year nínú Markaz tafsiri this year ní Markaz kì í ṣe tafsir. It's not kò í ṣe tafsir. Ẹ̀mí àwọn èèyàn ń banújẹ́ mo búra lóko Ọlọ́run mo búra wàláhì tàláhì fún mabiláhì làzim. ṣé èèyàn lè ríru màmá yìí àti wórówóró tí ń bẹ lẹ́nu ẹ̀ kó rò pé ìyá náà ní bíbí dèpòdépò pé yóò máa wá classify rẹ̀ asọmọ ìpìlẹ̀ a'udhu billahi minash shaitani rajim. ẹ̀yin ọkùnrin tẹ́ ṣàgbákò lára ìyá náà ó mà ṣe fún yín o ṣùgbọ́n ó ṣeé ṣe kó má jẹ́ ojú lásán òun ló fa gbogbo ohun tẹ́ rí tó bá òun náà yẹn. ẹni tá sì ń sọ yìí ẹni kó bọ́ta wá búra wípé gbogbo ẹ̀kọ́ tó máa ń sọ pé bàbá tòun ló kọ́ òun ní kéwú níbi tó ya òpèdé pé kò ṣe tíraṣẹ́ Adam ni wọ́n fi kọ́ òun kódà kó ká mọ̀ kọ́ látọ̀lẹ̀ àdìsí ṣe Adam rí débi pé ó máa ka Arba'ina Nawawi hadith tí ṣe Adam àkójọ ní ìyá kínní kan dáńkù yẹn ṣùgbọ́n kò tí ì ó ń rìn ìyá náà ni kò tí ì gé jẹ mo dẹ̀ mọ̀ pé very very soon nígbà tí kínní ọ̀hún bá gé jẹ dáadáa so á jáde wá tó bá ti wá jáde tán àwa mọ̀ kí là á ṣe fún ìyẹn jẹ́ ni. ẹlẹ́ẹ̀kejì tó bá ń pe rẹ̀ lọ́mọ ìpìlẹ̀ bàbá tó bí ẹ lọ́mọ tó kọ́ ẹ ní kéwú kò fi tíra Ádámù kọ́ ẹ ní kéwú ni àbí bàbá náà ò ka tíra ṣe Ádámù àbí kò gba lẹ́kṣọ̀ ṣe Ádámù kódà kéèyàn ponú tí kinní ọ̀hún bá ti pọ̀ jù lára gan tó jẹ́ pé tẹrú tẹlẹ́mù ló ń pọnmi sí mo jọ n tó máa ń dálẹ̀ náà nìyẹn kinní ọ̀hún á gba làákàyè ràn ṣé ìwọ náà rí bó ṣe rí lára ẹ o ò ní ṣèpò mọ́ gbogbo ikùn ló ti tàǹdì yìí níbi àìmọ̀ ọkọ̀ níbi àìmọ̀ pé ibì kan láti làálẹ̀ níbi àìmọ̀ pé ẹran kan là kì í jẹ ọfà kìíní ọ̀hún mu títí gbogbo ẹnu ti fẹ̀ kọjá bó ṣe yẹ gbogbo àwọn kìíní ọ̀hún ti ya ẹnu yẹn débi pé la ilaha illallah ìyá mọ̀ mọ́kọ̀ ẹ lọ ṣọ́ra yín o tí ẹ bá ṣọ́ra yín tí yín ò lè gbè yín o wàláhì tó bá rú títí yín bá rú ẹ fẹ́ lè lọ gbógun jẹ ṣẹ́ni gbogbo àwọn lámbà rádaràda àwọn tẹ lọ sásí lábẹ́ tó sọ pé kò ṣòro fún yín yẹn wàláhì wá kọ̀ yín lé wá kọ̀ yín lájò wá kọ̀ yín lóko wá kọ̀ yín lódò ní ohun tó máa dé báyìí èèyàn lọ́pọlọ ni irú ọmọ òpìlọ̀ jákujàku olè ń pera yín tí ò sí làákàyè bó ti wù kó mọ kò wá sí kékeré làákàyè báyìí lórí yín depression ti ba ayé yín jẹ́ ṣé kílẹ̀ ọ̀hún tẹ́ ẹ̀ rí gbà mọ́ ló fà tẹ́ fi ń sọ rádaràda ìyá ẹ lọ ṣọ́ra yín ṣẹ́ra àwọn tó ń pọnmi sí mo jọ yín lẹ́lẹ̀ máa ṣe gbogbo jákujàku yẹn fún ẹ ṣe jákujàku náà débi pé ẹgbá onílé ẹgbá olóko ẹgbá ẹrú ẹgbá ọmọlúwàbí kí ló fi dà fún yín ganan ẹrí ń tẹ kú ni ẹrí bí gbèsè ayé yín ṣe dojúrú ni tó jẹ́ pé ẹ máa wá àwọn tẹlẹ fi kọ́ bọ́dì tẹlẹ fi wà relevant ṣé wọ́n ṣépè fún yín ni abẹ́ ti lọ gbé àwọn nǹkan kan jẹ àwọn nǹkan tí ò yẹ kó wọlé sí yín lára ti wọlé sí yín lára lẹ́ẹ̀fẹ́ ní làákàyè tẹ́ ẹ̀ mọ ọ̀rọ̀ dédé ọ̀rọ̀ téèyàn lè sọ ẹ má jẹ́ kí ti yín bàjẹ́ jù báyìí lọ ìyá gbóngàn mi ò mọ́kọ̀ ìyá mi ò mọ́kọ̀ ẹ má jẹ́ kí ti yín bàjẹ́ jù báyìí lọ ẹ̀yin náà mọ̀ pé ó ti bàjẹ́ fún yín kọjá bó ṣe yẹ béèyàn bá ń sáré kó má tẹ̀ tó bá ti wá tẹ́ eré kó má kú lókùn tó yẹ kó sá o ẹ tètè mú ọ̀nà yẹn pọ̀n ọ̀nà kẹ má kú yẹn ẹ mú pọ̀ tí ì bá ṣe bẹ́ẹ̀ ẹ ṣe ẹ̀sìn tẹ́nìkan ò ṣeré nínú fámìlì yín ẹ ṣe ní online ẹ̀sìn tẹ́nìkan ò ṣe rí nílùú yín ẹ̀ ṣe ní online yìí wàláì ẹ̀sìn tẹ́nìkan ò ṣe rí lórílẹ̀‐èdè yìí ẹ̀ ṣe ẹ̀sìn tẹ́nìkan ò ṣe rí lágbàáyé ìyá mi ò mọ́kọ̀ wàláì ẹ̀ ṣe àti ṣetán tiyín
mo kọ̀ wá fún yín ní wọ́n nìní ṣùgbọ́n tí ọlọ́run ọba tó dá mi tó dá yín tó bá ṣetán àbùkù ti yín tó ṣetán àbùkù yín tó gbé kaná tó hó jọjọjọ tó sè é tó jiná á jẹ́ kẹ́ jáde àwọn àrètí kẹ́ jáde ṣé wọn gbé ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ and this will be the first time táwa máa ráyè yín ìyá mi ò mọ́kọ̀ wàláhì ẹ̀ẹ̀kan kìíní kan àbùkù àti ẹ̀sìn wọ́n á papọ̀ lẹ́yìn lórí tí ibi tẹ́ fẹ́ lọ yẹn èmi bẹ̀ Ọlọ́run fún yín kí etí yín di kó di ju ti ikún lọ ẹ jáde tẹ́ bá ti wá jáde ẹ mọ bó ṣe ń lọ ní ìtọ́jú báyìí fún yín o ẹ̀yẹn ní bí wọ̀nyí asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. fún àfikún gbogbo ẹ̀yin tẹ́ bá mọ ìyá kò mọ̀ ọkọ̀ ẹ pè é nínú ẹbí ni nínú ará ni nínú ìlú ni ẹ pè é tó bá rò pé èèyàn gidi ni bàbá tòun eré ni o á fi bàbá yín ṣe ẹ̀sín bìkọ́ tó lè máa wò pé látijọ́ yẹn gbogbo ohun tóun ṣe kò sẹ́ni tó yà di bàbá ẹ̀ wàá fi bàbá ẹ̀ ṣe ẹ̀sín ìyá kò mọ́kọ̀ mò ń sọ fún ẹ bàbá ẹ̀ ò ní clean record o kí n tètè já ẹ sí bóyá o rò pé ìwọ nìkan ló máa ṣe ẹ̀sín yẹn bí mo ṣe ń sọ fún ẹ pé wàá ṣe ẹ̀sín nílé wàá ṣe ẹ̀sín lóko yẹn wàá fi bàbá ẹ̀ náà ṣe ẹ̀sín má rò pé bàbá ẹ̀ ní clean record o amorism táwa fi ń dákẹ́ most especially mi wàá rí pé tí ò bá ṣe kinní mi ò ń yà sí ẹ̀yin tẹ́ bá mọ ìyá kò mọ́kọ̀ nínú ẹbí ni nínú ara ni nílùú ni lọ́rẹ̀ẹ́ ni ẹ tètè pé ibi tó ń lọ yẹn èmi ò níbẹ̀ kó má jáde o mo fẹ́ kó jáde but I can tell you people òun fúnra á ṣe ẹ̀sìn bàbá tó bí lọ́mọ tó ń pè nípìnlẹ̀ yẹn bàbá yẹn náà á fi bàbá yẹn ṣẹ̀sìn kódà á fi ráre kò ní jù bẹ́ẹ̀ lọ for now.